Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Oríṣiríṣi ló ṣẹlẹ̀ nílọrin báyìí. Àwọn oníṣẹ́ ṣe gẹ́gẹ́ bí aṣáájú nínú ẹ̀sìn Islam tó jẹ́ ọmọ Ìlọrin, one of the Emirates, kí lè rí sí lè kí sì lọ́nà àbáyọ. Alhamdulillahi rabbil alamin. Ṣẹ́rí àkọ́kọ́ mẹ́ ni wípé ẹ̀sìn Islam ẹgbẹ́ bá ṣe máa ń sọ ẹ̀sìn àlàáfíà ni. Al-Qur'an dẹ̀ sọ fún wa wípé bí a ṣe wà ní ẹ má bu ẹlẹ́sìn kankan, ẹ má bu ẹlòmíì tí wọ́n ń pè nǹkan ní lẹ́yìn Ọlọ́run tó má bàa padà wá bú ẹ̀yìn náà. Al-Qur'an ló sọ bẹ́ẹ̀. Ìjà ẹ̀sìn à ń jà sẹ́sìn à ń jà sí ọ̀rọ̀ bẹ́ẹ̀. You have everybody learning freedom of religion. Learning freedom of religion. Pàápàá jùlọ ní Nàìjíríà tá a wà yìí. Ó jẹ́ Mùsùlùmí, ó jẹ́ Kristẹni, ó jẹ́ oníṣẹ̀ṣe. Ìyẹn ti wà aláyé tó dáyé tí ò sí wàhálà táàdẹ́jọ́ ń gbé. But nowadays a kò rí wípé wàhálà dé, ẹnìkan tako ẹnìkan. Irú tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn èèyàn ń lọ ọmọ ọ̀rọ̀ ẹ̀sìn ni. Ó ti dá sí pé ọ̀rọ̀ ẹ̀sìn ló gbilẹ̀. Ìbanilórúkọ jẹ́ ni wọ́n mú arákùnrin yẹn fún. Ìyẹn ta lọ lọ́rùn. Ìbanilórúkọ jẹ́ ni wọ́n fún. Àwọn bàbá yẹn lórúkọ jẹ́. Wọ́n lọ dáná sí Kùránì ìyẹn ìṣẹ́jọ́ yẹn kóòtù. Yóò ṣèdájọ́. Ìbanilórúkọ jẹ́ náà tó yẹ tó fà á nìyẹn. Àwọn àdàbà yẹn lórúkọ jẹ́ dandan ni kéèyàn gbé tọ̀hún yẹn lọ ilé ẹjọ́ nítorí fún ọ̀rọ̀ ilé ẹjọ́. Bá délé ẹjọ́ táwọn adájọ́ bá dájọ́ tó bá jẹ́ ìjìyà fún ẹni tó bá bá yẹn lórúkọ jẹ́ máa dá bóyá máa lọ bẹ̀bẹ̀ ni bóyá ó máa ṣe fáìlì kan ní ìyẹn wà ọwọ́ àwọn adájọ́ defamation of character ní Nàìjíríà wà mọ́ àmọ́ application tí wà tó ṣẹlẹ̀. Bó ṣe àwọn wàyí sà, ṣé ẹlẹ́sìn Mùsùlùmí ni kò ṣe sùúrù ni àbáwọn oníṣẹ̀ṣe gan? Torí kí ni ó ṣe ń di gbọmọgbọmọ, wọ́n ti gbóbìnrin kan, wọ́n ti gbọ́kùnrin kan, wọ́n ti gbé ta lọ́lọ́run báyìí. Ta ni kò ṣe sùúrù gan? Obìnrin yẹn náà báyìí lórúkọ jẹ́ ni. Alọ́lọ́ náà báyìí lórúkọ jẹ́. Kódà ọkọ ẹnìkan àbúdó tẹ́lẹ̀ ìyẹn náà báyìí lórúkọ jẹ́. So wọ́n wó náà báyìí. Wọ́n tẹ̀ tí mú yẹn rẹ̀ dì. Tó bá ti lè withdraw statement yẹn, àwọn ṣe mistake ni àwọn ò ṣe bẹ́ẹ̀ mọ́. Kálukú dẹ̀ máa lọ wọn máa gbóbi àlàáfíà. But àwọn tó wà lórí social media náà tó ń dákun jù. Social media náà ti ń dákun. Wọ́n náà ń dákun jù. Nígbà o, a bára wa fà á o, a bára wa ṣe o. Ẹni tó dẹ̀ wà lọ́gbẹ́ ìwọ̀n, olómọ tó ju ẹ̀rí. Ṣé táwọn ń sọ yẹn? Mo náà sọ yẹn àwọn kọ́lá dájọ́ tí ó dájọ́ online lọ́ọ̀yà wà pọ̀ rẹpẹtẹ. Ṣùgbọ́n lónìí ṣó ṣeé ṣe kí ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì wa lọrin kí Mùsùlùmí wọn ṣe tiẹ̀. Ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì wa lọrin. Oníṣẹ̀ṣe ń kọ́ ṣó ṣe káwọn náà ṣe tiwọn náà. Oníṣẹ̀ṣe wà ń Kwara. Iṣu tán ni wípé ibì kan tí wọ́n ti kí ń ṣe ìṣẹ̀ṣe nínú Ìlọrin gangan. Ìyá rí ẹlẹ́fẹ̀ẹ́ ìṣẹ̀ṣe dé ibẹ̀. Gbogbo èmi ni Sàó nǹkan kan wọ́n lè ṣe ń bẹ̀ Sàárẹ̀ gan wọ́n lè ṣe é lọ́wọ́ ń bẹ̀. Wọ́n lè ṣe ládùúgbà wọ́n ti lọ Ìlọrin Emirates láti tó títà ti bẹ̀rẹ̀ wọn àbọ̀ Yemọja rí Ìlọrin kò sí ti ń jẹ́ Yemọja. Bẹ́ẹ̀ kan wá gbé dé. Ìlọrin nígbà tí wàhálà ti ṣẹlẹ̀. Kí la fẹ́ sọ báyìí? Ìmọ̀ràn tí wọ́n gbogbo ọmọ Nàìjíríà bàbá àwọn tí wò sí Kwara ìwọ́n tí wọ́n ń sọ oríṣiríṣi. Kíkà ló ṣe sùúrù náà ni gbàdúrà ni òfin Nàìjíríà ó sọ fún wa pé kálukú lè ṣe sí ẹ̀ but customary lọ wà kí wọ́n múra sí kí ni mo fẹ́ lọ kí jìmọ̀ lórí dì kí ni dandan bàbá lè dì mẹ́kú mẹ́ mo fẹ́ kí jìmọ̀ lọ́dọ̀ yìí o nígbà àbí kí wọ́n gbalẹ̀ lọ kí ni lè ní ìgbàlẹ̀ ìgbìlá kìlẹ̀ nígbà kálukú ṣe títí. Orúkọ yín sà lẹ́kọ̀ọ́ rẹ. Orúkọ mi ni Sheikh Al Fulani ajá àmúdé ládùúgbò. Salamu alaikum. Èmi ni Síkírù lẹ́mọ̀ tó ń kọrin. Mo ní many people náà ńlá. Ó dà wọ́n ń gbọ́ kárí àgbáyé fẹ́nulá. Síkírù lẹ́mọ̀ rẹ̀ fẹ́nulá. Aláàjì lẹ́mọ̀ tó ń kọrin fẹ́nulá. Mr New Glory rẹ̀ ò fẹ́nulá. Mr Switch on tó ń sọ fẹ́nulá. Adéròmú Kásìm ẹ máa gbọ́ ẹ já mọ̀. Adéròmú Kásìm Alore TV ó wà ń bẹ̀ ẹ já mọ̀. Wọ́n tó bá
lọ sórí YouTube yẹn ṣáná yẹn kó tó bá fẹ́ lọ máa rí bẹ́ẹ̀ kó náà wá gbádùn àyè ìjọ ara ẹ̀ ò sanwó ẹnu Alore TV ẹ máa wò ó wà ní fọ́. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.